That's it. Onye. Rashid Onye. Dealer. Excuse me, according to subsection 1, subsection 2, subsection 3, subsection 4, 999 Constitution, which states, and I quote, any be it a man or a woman in the same habitation, conjugate in one house, they are Rashid. Sharp up. Barakata laka lejika, laka suburule, laka aku, akoko sogisa. Ẹnu awo ìbà ohun àṣẹwà ẹnu awo. Lẹ́wọ̀n ọmọkùnrin. Mo bá ọ yọ̀. Ó kú ogun àjàbọ̀. Mo kí ọ kú oríire. Ẹ ṣé mo dúpẹ́. Bẹ́lẹ̀dá rẹ yọ̀. Ẹlẹ́dàá mi mo dúpẹ́. Borí rẹ mú kọ́ bẹ́lẹ̀dá rẹ yọ̀. Ẹlẹ́dàá mi mo dúpẹ́. Ọ̀kàrẹ̀. Ó ní àǹfààní láti lo wákàtí kan sísìn tá a wà yìí. Torí owó tẹ́ ẹ ṣe wàhálà gbé wáyìí. Kó má jẹ́ pé ti ẹnìkan ní ọjà sófo nu rẹ̀. Wá 150,000 wá kí n fi rékù kúrò lórí rẹ̀. Wákàtí kan péré sí lọ kù báyìí. 150,000 naira mi wá wo ibo ni mo ti fẹ́ rí yẹn. Bàbá ẹ wo the only thing tẹ́lẹ̀ ṣe fún mi ni pé ẹgbẹ́ wa ṣe lẹ́yìn náà kí n lè gba ṣíà mi kí n lọ wá 150. Ṣé rí èmi ni mo yá wọn lówó tó wà níbí báyìí. Akúṣe ni gbogbo àwọn tó wà níbí báyìí. O nífẹ̀ẹ́ ara ẹ̀ wọ̀ bọ̀bọ̀ kí ló ṣe ẹ́ náà? Èló ni 150 sí tẹ́lẹ̀ láìfo ẹ. Kí lẹ wí? Ìṣẹ́jú kan ti dínkù o. Bá ti lẹ́mí ẹ̀ ń jò lọ lórí yẹn. Ọ̀ tìtàn. Èépẹ́ jò, tèyí gan ti fẹ́ jò tán.